بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وبعد أذكر الله أسأل كيف فان محمد صلى الله تعالى عليه وسلم إليه يوم جاء بلا إليك تاني قرار معاوية بن أبي سفيان تصفي ياتو láàrin Muawiya àti Ramani alápàtà nílùú Ìlọrin kẹ́lẹ́ máa pé ìyàtọ̀ ń bẹ káwá wò pé ta lẹni tó wọ́ọ̀sì jù nínú àwọn méjèèjì tí èyí sì ṣe pé ntí màá máa kún lórí fúnra mi tí ó máa jásí pé ntí màá mú wá nínú kutubu ulama ahli as-sunnah wal jamaa'ah nínú tíra àwọn afọ́n sunna ni ẹ̀rí pé níjọ́ òní kan yàrá fà kan nínú àwọn afá kan nílùú kan tí wọ́n ń jásí pé táfà náà ń sọ yìí pé bí èèyàn bá lè sọ ọmọ rẹ̀ ní Muawiya àbí kó sọ ní ẹnìkan tí ẹ lọ ṣe súnà kan wọ́n sọ mọ́ Muawiya táwọn èèyàn sọ pé bí èèyàn bá sọ mọ́ Muawiya àwọn ò fún lówó àbáwọn ò ṣe nǹkan kan fún èèyàn jẹ́ máa fún èèyàn lówó lórí pé èèyàn fẹ́ sọ ọmọ orúkọ ní bá jẹ́ ni tó tẹ́yìn rí dáadáa lọ́dẹ̀ tó sọ dáadáa làwọn èèyàn rí látara pàmò èèyàn rí dáadáa lára ní Muhammad sallallahu alayhi wa sallam wọ́n torí ìfẹ́ wọ́n ń sọ ọmọ ní Medina tẹ́bí nípa níbi dé Medina ó dé Yathriba níjọ́ náà so ń bọ̀ ó dìde Medina tó Yathriba ni wọ́n ń pè tó ń wá sọ di Medina tó Rasul ìfẹ́ ànẹ́bí àwọn ẹ̀rẹ́ ń sọ Medina ti látara pé wọ́n bá dáadáa lára ànẹ́bí ó lè rorúkọ kan tí ó da tí yóò ṣẹ̀ṣẹ̀ wá máa tú láti yàn pé àbò bá lè jẹ́ bẹ́ẹ̀ tó lè sọ ọmọ rẹ bẹ́ẹ̀ àwọn ò ṣe báyìí rárá o naam ó rí pé lára àwọn arótó wọn fẹ́ fi kún Muawiya gẹ́gẹ́ bí èèyàn tó dáa ní àníyí pé kí wọ́n sọ pé ó máa ń kọ́ wá àyè fún Ànábì àbíyàn bá lọ ka tíra àfàwà al-Mawdu'at Ibn Jawzi àti sọ́mbẹ̀rí lára ayé àti wọn ló gbà wá náà ní pé òun ló kọ Ayatul Kursi pẹ̀lú gègé góòlì tí wọ́n sọ kalẹ̀ wá fún un láti sẹ́mà kó máa fi kọ́ ìyànpá sọ fún wa yí pé láǹfààní kó ṣe hijira lọ Madina Mẹ́kà náà ni wọ́n ti gba ìsìláàmù lọ́dún kẹjọ tá Nábì padà àwọn amẹ́gbà tó wá ń dẹni tí ń kọ wá àyè fún Nábì àwọn afáà sì fọ́ tiẹ̀ ìgbà Muawiya ò sínú àwọn kutab al-wahyi ṣùgbọ́n jẹ́ pé àwọn afáà fẹ́ nu mọ́ wọ́n dẹ̀ fẹ́ máa mú àwọn ìṣúná tó lọ́láfíà wọ́n lọ mọ́ lára náà máa wá mú àdìsù kan wá nínú àdìsù tí wọ́n máa ń lọ mọ́ Muawiya lára wọ́n lá Nabi sallallahu alayhi wa sallam ẹ̀rí pé àti sọ́mọ́ pé àwọn àfáàsọ yìí pé gbogbo tí wọ́n lọ́mọ lára látọ̀dọ̀ Ànábì kò sí kankan tó lálàáfíà bẹ́ẹ̀ wọ́n máa di sùn yẹn wá látọ̀dọ̀ wá ilà àwọn ṣe oúnjẹ mọ́mọ́rọ̀ fún wọn yẹrẹ fa àìsọ́dọ̀ Ànábì wọ́n ní inna Allah itamanna ala wahyihi Jibril wa ana wa Muawiya ẹ wọ́n bá ṣe ń sùn Muawiya manna Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọ́n ní Ọlọ́run máa ń fọkàn balẹ̀ lórí wáàyí rẹ̀ tó bá mí sànẹ́bì lára ọkàn Ọlọ́run máa balẹ̀ sí Jìbìrìlù yóò sì balẹ̀ sí ní ànẹ́bì náà àti Muawiya inna lillahi wa inna ilayhi raji'un ẹ dákun ṣé wọ́n yẹ kọ́ wáàyí kéyí wà Muawiya ó tó gba Islam ìyẹn bí yẹn pé ṣé ọkàn Ọlọ́run ò ní trust nínú àwọn tó kù tí wọ́n máa ń kọ́ wáàyí sànẹ́bì fúnra rẹ̀ kí Muawiya ó tó dé àbí kò ní fọkànbalẹ̀ sẹ́ni kankan nù wọn ní inna Allah tamanna pé Ọlọ́run máa ń ní fọkànbalẹ̀ a máa ní trust ala wahyihi lórí wáyé ẹ̀ tó bá sọ̀kalẹ̀ fún Ànábì Jibril ọkàn máa balẹ̀ bá Jibril ló lọ jíṣẹ́ ni wà á ná ilé Ànábì ni wọ́n lọ sọ fún wà Muawiya ní ọkọ̀ tó máa fi máa pọ̀rọ̀ yẹn jìnnà sóòótọ́ wáyé tí wọ́n ti ń kọ kí Muawiya tó gbà Ìsìlámù lọ́dún kẹjọ ń kọ́ kótó di amal fatihi nǹkan ṣe gbogbo yìí ni ọkàn Ọlọ́run ò ní trust inú èyí kò ní kálukú mẹ́rin yìí àfọwọ́ Ibn Asakir nínú tàríìkì wọn ni wọ́n mú ilé ìwà tá a bá lọ kà fọlù 7 rajulin qala al-Aqil ẹnìkan sọ pé àfọwọ́ Hakim sọ pé su'ila Ahmad ibn Umar ad-Dimashqi wọ́n béèrè lọ́dọ̀ àfọwọ́ Ahmad ó béèrè lọ́dọ̀ su'ila Ahmad ibn Umar ad-Dimashqi سأل أحمد بن عمر الدمشق أفاوى أحمد دمشق وبيليري
sa'ala Ahmad ibn Umar ad-Dimashqi àfáwà Ahmad béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ ọmọ Umar tó jẹ́ ad-Dimashqi wa kana aliman ó sì jó ní mímọ̀ bi hadithi Sham nípa àwọn àdísù ọ̀rọ̀ tó bá ti Sham wá an hadha al-hadith nípa àdísù ta kọ́ wáyé pé inna Allaha intamanna ala wahyihi Jibril wa ana wa Mu'awiya pé ọkùnrin Ọlọ́run máa balẹ̀ lórí wáyé rẹ̀ ọkùnrin máa balẹ̀ sí Jibril àtẹ̀mí àti Mu'awiya àwọn bí léèrè nípa àdísù yìí àfáwà Hakim sọ bẹ́ẹ̀ pé su'ila Ahmad bin Umar ad-Dimashqi wọ́n bi Ahmad ọmọ Umar ad-Dimashqi léèrè nígbà tí wọ́n bi léèrè wọ́n ní wa kana aliman bi hadithi Sham àfáà yìí ó jẹ́ nìkan ó nímọ̀ nípa ọ̀rọ̀ tí máa ti Ṣáàmù wá wọn á bi àdísì léèrè wọ́n bi lọ́wọ́ ẹ̀ fa ankara jiddan ó takò àdísì gan wa haddatha bi hadha al-hadith Abdullah ibn Jabir àfọwọ́ abdullahi ọmọ Jabir náà àwọn náà sọ àdísì Abu Muhammad at-Tabtusi al-Bazzar wa hadha dhaib al-hadith wa qala marra wọ́n tún sọ mi wà huwa munkar àdísì kan tí ò tiẹ̀ ṣe máa gbọ́ sí tí ni àdísì tá a kórìíra tá èyí tiẹ̀ fẹ́ gbọ́ munkar àdísì wa qala al-Umayni fi ghaliri téèyàn bá lọ ka volume 5 so ó ní sabu anna ruwata as-sawi ó lé mi lérò pé àwọn agbègbà wa kẹgbà wa àwọn agbègbà wa bú aradu hatta min maqam an-nubuwah wọ́n ń wá bí wọ́n ti fẹ́ so ipò ìjà nẹ́bí Ọlọ́run mọ́ Mu'awiya lára látàrí àdìmọ̀kan ní Mu'awiya tó bẹ́ kìí ṣe pé kò gbọ́dọ̀ jáde pé wọ́n fẹ́ gbé Mu'awiya ga ló bírú eléyìí tí wọ́n fi máa lọ ọ̀rọ̀ wá yìí tí wọ́n máa fi ṣe tẹ́síwíyà pẹ̀lú nẹ́bí àti Jibril lima na'lamuhu min al-buni ash-shasi'i bayna martaba an-nubuwah allati ya'taqidu biha al-muslimun ìjà nẹ́bí Ọlọ́run tí gbogbo wa mọ̀ yá ó kọjá tí èèyàn lè máa lẹ̀ mọ́ ibìkan bí yẹn ṣe lọ dé mo wá ní ìyàtọ̀ tí ń bẹ láàrin Mu'awiya àti Ramani alápàtà nílọrin ṣèbẹ́ nìkan ni Ramani pa wọ́n rí mú kó pa ẹni méjì ó sì gun arábìnrin náà wẹ́lẹ́wẹ́lẹ́ gẹ́gẹ́ bí tí wọ́n sọ allegedly kóòtù ni ó padà fìdí ẹ̀ múlẹ̀ so lára àwọn tí Mu'awiya pa tá a sì gbọdọ̀ tá a padà wá sọ ọ̀nà tó pa wọ́n tá a padà wá ṣàlàyé ẹ̀ yìí wò ní jẹ́ lórí eléyìí mọ́ Hasan ibn Ali Mu'awiya ló pa ó sì lọ́nà tó gbà pa Abdurrahman bun Khalidin bun Khalid bun al-Walid Abdurrahman bun Khalid bun al-Walid Mu'awiya ló pa a sì padà sọ àlàyé àwọn àfáà lórí ẹ̀ ọ̀nà tó gbà pa wọn Malik al-Ashtar Mu'awiya ló pa a padà ṣàlàyé ọ̀nà tí Mu'awiya gbà pa Ammar bun Yasir Mu'awiya ló pa á padà wá ṣàlàyé ọ̀nà tó gbà pa Muhammad bin Abi Bakr Mu'awiya ló pa á padà wá sọ ọ̀nà tó gbà pa bẹ́ẹ̀ náà ni Hijr bin Adi al-Qindi Mu'awiya ló pa á padà wá sọ ọ̀nà tó gbà pa kódà Abdurrahman al-Unzi Mu'awiya pa kódà àkọọ́lẹ̀ sọ fún wa pé Mu'awiya rí ẹni tá a dákọ̀ yìí mẹ́lẹ̀ lóòyẹ̀ ẹ̀mí ń bẹ lára ẹ̀ wọ́n dẹ̀ rí mẹ́lẹ̀ lóòyẹ̀ ìwọ náà wá máa gbé yẹ̀wò láàrin ara rẹ̀ ìyàtọ̀ láàrin Mu'awiya àti Ramani alápàtà lù lọrin kí wọ́n máa wò ṣùgbọ́n Ramani pààyàn ó gé wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ tẹ́lẹ̀ ó ní ìdíkà máa sọ pé Ramani lọrin káwọn èèyàn lè máa ru Ramani tá à ń sọ torí àwọn èèyàn ti ń jẹ́ Ramani pọ̀ so Mu'awiya yìí ó mú odidi èèyàn wọ́n rí mẹ́lẹ̀ lóòyẹ̀ á padà ká àwọn àfa ọ̀rọ̀ tí wọ́n sọ pẹ̀ àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn atrocity tí Mu'awiya ibn Abi Sufyan tí ó commit pẹ̀lú pé tàwa sọ pé ìyàtọ̀ láàrin Mu'awiya àti Ramani alápàtà nílùú Ìlọrin ó rí pé ìwọ náà wá gbé sílẹ̀ àkáyè ó tó bẹ́ẹ̀ àbí kò tó bẹ́ẹ̀ kó tó wá jọ́ọ̀jì jẹ́ tó bá padà di pé ẹlẹ́ẹ̀kẹta á wàá sọ àwọn tí Mu'awiya pa àtọ̀nà tó gbà pa wọn kọlọ̀ǹkódà kó yáfi wa mi tá a bá kù sí kó sì yáfi oníkàlùkù wa àwọn àfa ń lọ ọlá Mu'awiya lára lọ́lá tí ò sí fún wọn ló ń kọ́ wá yìí wọn ló ń ṣe gbá wọn ló ń ṣàwọ gbogbo eléyìí náà bí yẹn bá wọ àwọn fídíò kan tá a ti ṣe sẹ́yìn gbogbo eléyìí láti ṣàlàyé ọ̀rọ̀ àwọn àfa lórí ẹ̀ pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run á tún máa pàdé nínú abala míì tí ò ní jẹ́rú àkọlé eléyìí àwọn tí Mu'awiya pa àtọ̀ irú ọ̀nà tó gbà pa wọn wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh insha Allah.